látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. a kú ojúmọ́ mọ́ àtúkú ojúmọ́ tó túmọ̀ wá láàárọ̀ òní lórí ìkànnì iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV náà la wà níbi tá a ti ń dún tẹ̀sí láǹfààní àti máa gbádùn wa lẹ́nìí ọjọ́ 12 oṣù ìkẹta ọdún 2016 ẹ̀ka àbọ̀ sórí kókó onúwérò yẹn lè ti a pè ní látinú ìwé ìròyìn tí ó ń dé sí ojú ìwòran yín pẹ̀lú ọmọ yín tí máa mú wá ní gbogbo ìgbà Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi. ìwé ìròyìn ilẹ̀ investigator látòrí ẹ̀bẹ̀rẹ̀ láàárọ̀ òní níbi tó ti ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn tí wọ́n tó yàn sípò nígbà tí àwọn tí wọ́n jẹ́ ìpàdé mínísítà eléyìí tí ó wáyé láàrin ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ mínísítà rẹ̀ wọ́n ní ó ṣe díẹ̀ òun àwọn èèyàn tí wọ́n tó yàn sípò lórílẹ̀‐èdè tí a wà nínú ẹ̀ yìí. L'investigator ẹ̀kọ́ nípa ẹgbẹ́ òṣèlú EPR wọ́n ti sọ fún àwọn tí wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìlú kọ̀ọ̀kan wípé kí wọ́n dá gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe dúró lórí ọ̀rọ̀ pé wọ́n ṣetán láti máa sọ pé àwọn fẹ́ fi àwọn kan sí orí ipò ìyẹn ní àwọn tí wọ́n jẹ́ olùbáṣiṣẹ́pọ̀ wọn ní orílẹ̀-èdè Benin tí a wà nínú èyí. àlàyé ọ̀hún ó pọ̀ rẹpẹtẹ jẹ́ àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún sọ pé ntẹ́gbẹ́ bá sọ ni wọ́n ó tẹ̀lé ní àlàyé tí wọ́n fi léde nínú ọ̀rọ̀ wọn lásìkò tí a wà nínú èyí. ìwé ìròyìn tó pè ní Dabaru sọ pé Bilal Yakubu ọmọ ń fi nǹkan hàn ó látàrí bí ó ṣe ń fún àwọn aláwẹ̀ ní nǹkan ní rẹpẹtẹ láwọn ìpínlẹ̀ eléyìí tí ó bẹ̀rẹ̀ láti Paraku Pẹ̀rẹ̀rẹ̀ àti Ndàlẹ́ yìí tó èdè Ṣàwúrú. àwọn ìlú wọ̀nyí ni wọ́n ń jàǹfààní ńláńlá láti ọwọ́ arákùnrin ọ̀hún torí pé ó fi léyìí ṣe tí ó jẹmọ́ ti ọ̀rọ̀ ètò lórí pé kí àwọn èèyàn kí wọ́n jẹ àǹfààní láti ọ̀dọ̀ rẹ̀ ní rẹpẹtẹ. ẹgbọ́n omi ò ní padà sẹ́yìn lórí tí mo ti mú o ajá mi ò ní padà kó èébì rẹ̀ jẹ o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. ìwé ìròyìn Hónúgbó ló sọ nípa ẹ̀ láàárọ̀ yìí níbi tó sọ pé ààrẹ Dr. Buniayi tí ó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ ní ẹ̀ka tẹgbẹ́ òṣèlú tí a pè ní ẹgbẹ́ alátakò LD tó lóun ò ṣe mọ́ òun náà ni ó sọ pé kò sí ní táwọn èèyàn kan lè sọ ò lóun ò ṣe mọ́ náà ni orin tí ó kọ sójú ìwé ìròyìn Hónúgbó láàárọ̀ òní. bákan náà ìwé ìròyìn eléyìí tí a pè ní Hónúgbó kan náà ló sọ pé lórí ọ̀rọ̀ tí ètò òṣèlú tó ń bọ̀ lójú ọ̀nà Paul Ohunkwe àti ẹni tí ó jẹ mọ́ akẹgbẹ́ rẹ̀ ní ìyẹn Rọ̀mí Wàdáyìn tí wọ́n jọ fẹ́ fi agagbága ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún tí a wà nínú èyí. wọ́n ní kí ni àǹkan eléyìí tí a mọ̀ retí ẹ̀ nínú ètò náà lórí bí àwọn tí wọ́n jẹ́ ará ìlú bí wọ́n ṣe lè jáde ìdìbò àti pẹ̀lú kí ni tí ó ṣẹlẹ̀ lórí ẹ̀ ó pọ̀ lọ bí ilẹ̀ bí ẹni nípa tí Hónúgbó kọ lórí ìkànnì yìí láàárọ̀ òní. ìwé ìròyìn eléyìí tí wọ́n pè ní ìgbẹ́dìjú náà ló gbé tiẹ̀ jáde ló kọ́ kàdàgbàgàdà pé Paul Ohunkwe ó ní ó sì dúró lórí ìpinnu rẹ̀ láti lọ fún ipò eléyìí tí ń ṣe ti ipò ààrẹ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú FCB tí ó ń gbé lọ. àlàyé ọ̀hún wá kojú ará ìlú ní rẹpẹtẹ nínú ìwé ìròyìn ìgbẹ́dìjú láàárọ̀ yìí níbi tó ti ṣe àlàyé lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan sípa tí ó ń lọ ní ẹsẹsẹ. bàbá kúrò ń bẹ̀ jẹ́ ń lọ sínú ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní Plateau Actu láàárọ̀ yìí. Plateau Actu ṣe lára ìpè ní ìlú Ìpòbẹ́ ni wọ́n jókòó ètò ìpàdé àpapọ̀ àwọn tí wọ́n jẹ́ olóyè tí wọ́n yàn sórí àga ìṣàkóso níjọba ìbílẹ̀ ìlú kọ̀ọ̀kan láti fi dá wọn lẹ́kọ̀ọ́ nípa tí ó jẹmọ́ ti ètò ìjọba àwarawa ní orílẹ̀-èdè Benin tí a wà yìí. àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n yàn ní ìsọ̀rí ẹlẹ́ẹ̀karùn-ún ní orílẹ̀-èdè wa látìgbà tí a ti bẹ̀rẹ̀ ìjọba tiwantiwa. ǹjẹ́ àlàyé eléyìí tí ó gbójú ìwé ìròyìn náà kan òun náà ni pé kí wọ́n kọ́ wọn ní bí ó ṣe máa tẹ̀ tí wọ́n máa gùn tí ìyẹn ìwúrà ò ní dí kókó mọ́ wọn lọ́wọ́ ní orílẹ̀-èdè Benin tí a wà nínú yìí. àlàyé ọ̀hún jáde rẹpẹtẹ nínú ìwé ìròyìn Plateau Actu tó jáde láàárọ̀ òní. ètò bá ṣe dá àwọn igbó wa sí tátó máa gbìn kó àwọn igi tó bá wà nínú igbó wa ìyẹn àwọn igbó ìṣẹ̀ǹbáyé lórílẹ̀-èdè wa Benin tí a wà yìí pàápàá jùlọ ní ẹ̀ka ti ìjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́ mọ́ Ìsàbà. àjọ kan tí wọ́n porúkọ ẹ̀ ní àjọ CACD ONG wọ́n mọ̀ ti fi àǹfààní lẹ̀ láti dá àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ní pàtàkì kábíyèsí ọba Ọlọ́kọ̀rí Ìjẹ ìlú wà ń kalẹ̀ àti àwọn lẹ́ẹ̀kan pẹ̀lú àwọn olórí ẹlẹ́sìn ni wọ́n jíjọ gbọ́ ọ̀rọ̀ náà láti ẹnu ONG CACD tí ó jẹ́ pé wọ́n ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ nípa ẹ̀ka yìí. ìwé ìròyìn Plateau Actu ló kọ láàárọ̀ òní ló sì fi léde ní rẹpẹtẹ. bákan náà ni ìwé ìròyìn eléyìí tí wọ́n porúkọ ẹ̀ ní La Cloche òun náà tó padà wá sórí tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ti ẹgbẹ́ òṣèlú LD bí ààrẹ tẹ́lẹ̀ rí fúnlẹ̀ Benin ìyẹn Dr. Buniayi ṣe sọ pé òun ò padà sínú ẹgbẹ́ òṣèlú náà mọ́ o torí pé òun ti kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú èyí tí ó ń lọ. Opinion Prielle náà jáde o arákùnrin kan rẹ̀ tí wọ́n ní ọwọ́ tẹ̀ ìyẹn tó gbé ọ̀kadà sá kúrò nílùú Kútọ̀nù wá sí ìlú Àjàṣẹ́ eléyìí tí wọ́n sì fi ọ̀kadà yìí wọ́n fi rẹ́ǹtì fún ni o pé kí o máa sanwó díẹ̀díẹ̀ wọ́n ní kò sanwó lọ́wọ́ òṣèkún àwọn tí wọ́n ní ọ̀kadà bá tẹ̀ ló bá ní ẹ̀ṣẹ̀ mi jẹ́jẹ́ o n ó dé ní ilé ọlọ́pàá kí n tó lè wí tẹnu mi. àlàyé ọ̀hún ó gbójú ìwé ìròyìn náà kan láàárọ̀ òní. ní ìlú Ìsàkété àwọn ìgbìmọ̀ àgbà eléyìí tí wọ́n jẹ́ lẹ́ẹ̀kan mọ̀ lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀mú sí alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìsàkété o ohun tí wọ́n rí mú bọ̀ ńbẹ̀ ó mọ̀ láàmìlaka o wọ́n ní ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe láàrin ara wọn kò mọ̀ láfiwé o
látàrí pé wọ́n ń gbìyànjú kí alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìsàkété kó lè bá àgbójú àánú wo tó ń jẹmọ́ ti ọ̀rọ̀ ìdàgbàsókè ti ìlú Ìsàkété, níbi tí olóyè ọ̀hún náà ti dáhùn pé orí ẹ̀ gangan lòún gùnlé, òun sì rí i pé ìlú Ìsàkété ó dé ilẹ̀ ìlérí láìpẹ́ láì jìnnà. Ẹ̀yin olùgbọ́ wa tẹ̀sí ń wò wá tẹ́ ń gbádùn wa lórí ìkànnì tí a wà yìí, kò ní jù báyìí lọ fún àkójọpọ̀ ìròyìn wa, kókó onúwòròyìn tí a pè ní látinú ìwéròyìn lórí ìkànnì Ọ̀sọ́lọ́ TV. Kásùmù Ṣọlá lórúkọ tèmi o, ọ̀pẹ́rẹ́bàndẹ̀ lọ́wọ́ Abúdù Láníjà tí ń bá mi ń gbé gbogbo ẹ̀ mọ́ra wọn tẹ̀fi láǹfààní láti máa wò wá kétékété níbikíbi tí ó wù tẹ́wà tẹ̀ tí ń wò wá títí ìgbà mìíràn tá a fi máa láǹfààní àti pàdé èyí ní ọjọ́ ìṣèdí ọjọ́ Àlàmísì tí í ṣe ọjọ́bọ̀ Ọlọ́run ọba Aláwùrábí yóò jẹ́ kí a ní ìsinmi ayọ̀ ká sì ní ìsinmi ìtẹ̀síwájú bó ti tọ́ àti bí ó ṣe yẹ. Ọjọ́bọ̀ tèmi kò ní kòrò mọ́ wa o, ǹjẹ́ títí ìgbà mìíràn tá a fi pàdé buwá ẹmu láàmú gbọ́ ànígbọ́ buwá àgbo aláwọ̀ òǹdíkálàgbò mọ́ta àníkáwà mọ́ṣà ìsàn náà ní tiwa. Èmi àti yín bá àwẹ̀ ṣe ń parí lọ yìí àní parẹ́ máa wẹ̀ o, yóò ṣeé ṣe fún wa. Ó dìgbà. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.